bẹ́ẹ̀ ni kògókògó báyìí ni ohun agogo dùgbẹ̀dùgbẹ̀ náà ni ti akèrègbè ta ló ń fi kàkàkà àpáta wé ti kòkòkò ìrókò wọ́n mọ̀ yàtọ̀ síra wọn àwọn sì jura wọn lọ lórí ìkànnì Àrólé bàbá 1010 TV2 mímọ̀ ṣe tàwa náà kó Elédùmarè ní ká máa fọpẹ́ fògo fìyìn fún ní gbogbo ìgbà àti gbogbo àsìkò ká sì tún máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́jọ́ olólùfẹ́ wa tẹ́ ń dúró tì wá ní gbogbo ìgbà àti gbogbo àsìkò pé ká máa lọ ká máa bọ̀ wọ́n á máa dé bá yín Elédùmarè yóò sì máa jẹ́ ká máa dé bá yín láyọ̀ àti àlàáfíà ìròyìn fún tàsìkò yìí wọn náà ni mo tún ṣe bẹ́ẹ̀ tí mo tún mọ wá o àyànfẹ́ Elédùmarè olóko tèmi jẹ́ kókó níròyìn ńkọ́ ẹ jẹ́ ń gbé yẹ̀wò náà ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ níròyìn náà. àwa gan ò fẹ́ one party system lórílẹ̀‐èdè Nàìjíríà rárá o ẹgbẹ́ òṣèlú APC làwọn náà ti fohùn lédè báyìí àti ẹgbẹ́ òṣèlú APC àti PDP tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú Labour Party gbogbo wa lájọ wà nínú coalition láti yọ ìjọba tí kò kájú òṣùwọ̀n kúrò lórí àlééfà báyìí Àtíkù Abubakar ló sọ èyí di mímọ̀. ẹnubodè orílẹ̀-èdè Nàìjíríà ti ṣí sílẹ̀ jù fáwọn agbésùmọ̀mí ohun tó sì ń fa ìkọlù ojoojúmọ́ rèé o àgbà ọ̀jẹ̀ ètò ààbò ilẹ̀ yìí wọn ló ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún. Níṣe ni àwọn ajínigbé tó ti ṣe bẹ́ẹ̀ dán bẹbẹ wò báyìí wọ́n gba ènìyàn méjì tí wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ báyìí láwọn tán gbé ránsọ́ọ̀mù lọ fún wọn fún ìtúsílẹ̀ alága ẹgbẹ́ òṣèlú APC ìtànjígbé ní ìpínlẹ̀ Ondo. Bẹ́ẹ̀ ni àwọn agbébọn ti yìnbọn pa agbẹjọ́rò kan àti arákùnrin míì ní ìpínlẹ̀ Anambra lẹ́yìn tán kúrò nílé ẹjọ́ tán. Ọwọ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti tẹ àwọn márùn-ún èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ ta ọmọ ọ̀sẹ̀ méjì tó jẹ́ ọmọ ìkókó ní owó tó tó mílíọ̀nù 3 náírà ní ìpínlẹ̀ Èkó náà. Ìpínlẹ̀ Èkó náà ni mo sì wà báyìí iná ńlá kan ló ṣe bẹ́ẹ̀ tó sọ ní ilé ìwòsàn àpapọ̀ Ìfàkọ̀jàyè ní ìpínlẹ̀ náà. Bẹ́ẹ̀ bá sọ pé yìí ò ní gbọ́ àwa náà ò ní gbà rárá o oní tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ń kọ lórin báyìí níṣẹ́ náà tó ti ṣekú pa méjì nínú àwọn báńdíìtì ní ìpínlẹ̀ Plateau pẹ̀lú bí wọ́n ṣe ní wọ́n gbìyànjú láti ṣe ìkọlù sáwọn ènìyàn náà ní ìpínlẹ̀ ọ̀hún. ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. àwa gan ò fẹ́ one party system lórílẹ̀‐èdè Nàìjíríà rárá bí tí wò kó máa ẹgbẹ́ òṣèlú APC ló fi ohùn náà tó fi léde. Ètò jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà Felix Morka ó mà ṣe àlàyé ọ̀rọ̀ níbi tó ti ń bá wọn oníròyìn sọ̀rọ̀ ibẹ̀ ló ti sọ dímọ̀ wípé ẹ̀sùn tẹ́gbẹ́ òṣèlú PDP tó fi ń kan àwọn pẹ̀lú bí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn láti inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún bó ti ń darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC báyìí nínú tí wọ́n fà wọ́n létí àsọ wípé wọ́n ń gbìyànjú láti sọ orílẹ̀-èdè Nàìjíríà di one party system èyí tí ìṣèjọba kan ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo tí ó máa tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí Felix tí ó kó ọ̀rọ̀ náà dànù onírọ́ lásán àti àhesọ̀rọ̀ òní gbogbo tí wọ́n sọ yìí ó nítorí pé àwọn gan fúnra wọn àwọn ò ní ṣe tí yóò tayọ òfin orílẹ̀-èdè Nàìjíríà ìwé òfin àti ti àwọn elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà ó ní ṣe ara àwọn tán darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láti inú ẹgbẹ́ òṣèlú PDP àti Labour Party pẹ̀lú ẹgbẹ́ òṣèlú míì ó ní kò mọ̀ sí nǹkan kan tó ṣe wọ́n níṣe ni wọ́n kàn kọ lórin pé àwọn náà fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ táwọn náà sì fi ṣe bẹ́ẹ̀ táwọn náà ṣe bẹ́ẹ̀ fi àbá tàwọn náà sílẹ̀ nínú èyí tí ó máa mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà olórin tí gbogbo wọn ń kọ ní oníṣẹ́ ẹgbẹ́ òṣèlú APC ìsà aládàáni kan jẹ́ o bẹ́ẹ̀ láì ṣe wọ̀bìà tí ó wà dúró pé ẹgbẹ́ náà nìkan yóò máa tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kẹgbẹ́ òṣèlú PDP àtàwọn ẹgbẹ́ òṣèlú tó kù pẹ̀lú àwọn ènìyàn tó kù lórílẹ̀-èdè Nàìjíríà tán fa àwọn láṣọ láti fẹ̀sùn náà kàn wọn bí wọ́n ṣe bẹ́ẹ̀ sí rí agbẹjẹmọ́wọ́ torí tí ò tẹ́ àwọn gan lọ́rùn òní ìṣẹ̀lẹ̀. Àti ẹgbẹ́ òṣèlú PDP àti APC tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú Labour Party gbogbo wa lájọ wà nínú coalition láti yọ ìjọba tí kò kájú òṣùwọ̀n kúrò lórí àlééfà báyìí Àtíkù Abubakar ló sọ èyí di mímọ̀. Olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 tó tún jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Alhaji Àtíkù Abubakar òní ó máa ṣe àlàyé ọ̀rọ̀ lásìkò àbẹ̀wò àwọn àgbà olóṣèlú tí wọ́n wá láti Kogi East Senatorial Zone èyí tí igbákejì gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kogi tó ṣe bẹ́ẹ̀ ìyún Simon Achuba
tó ṣe bẹ́ẹ̀ ṣáájú àwọn ènìyàn náà lọ sí olú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Níbi tá ti ṣe àbẹ̀wò náà, ibẹ̀ ni Àtíkù Abubakar ló ti ń ṣe ní àlàyé wípé ṣe orílẹ̀-èdè Nàìjíríà tá a wọ̀ yìí, àwọn tó ń tukọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ò nífẹ̀ẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí, ìfẹ́ tara wọn nìkan ò ní wọ́n sì ní bó ni wọ́n ṣe máa pa àwọn ènìyàn lójoojúmọ́ tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó sì káwọ́ gbéra tí wọ́n sọ nǹkan kan tí wọ́n sì gbé ìgbésẹ̀ lé àwọn ènìyàn náà lórí. Nígbà tí ó ṣe àlàyé, ó sọ dímọ̀ wípé ẹ̀jẹ̀ sáré mú ìtàn kan wá lọ́dún 2002 tá a wà ní orí àléfà pẹ̀lú ọ̀gá mi Olúṣẹ́gun Ọbásanjọ́. Lọ́dún náà ó ní ikọ̀ Boko Haram náà kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìpínlẹ̀ Yobe níbi tí wọ́n ti ṣe ìkọlù. Ó ní láàrin ọdún ọ̀hún ní Olúṣẹ́gun Ọbásanjọ́ ló pe òun tó sì bi òun léèrè pé kí la fẹ́ ṣe sí ìkọlù àwọn ikọ̀ Boko Haram tó kóra wọn jọ yìí. Ó lè sìn tó ń fọ̀ fún Olúṣẹ́gun Ọbásanjọ́ lọ́jọ́ náà lọ́hùn. Ó ní pé ẹjẹ́ àpẹ ẹni tó wà nígbàni ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà wípé kí a fún wọn ní gbèdéke àsìkò tí wọ́n bá sì wá kọ̀ tí wọn ò rí ojútùú sí ìpànìyàn àti ìkọlù àwọn Boko Haram lọ́dún náà lọ́hùn. Ó ní ẹjẹ́ àgbàṣẹ lọ́wọ́ wọn, ká gbaṣọ lọ́rùn wọn, ká sì fún àwọn ẹlòmíì. Ó ní kété kojú àárín ọ̀sẹ̀ kan lọ tí àwọn ènìyàn náà tí wọ́n fi ṣẹ́gun ikọ̀ Boko Haram. Látàsìkò náà títí táwọn fi ṣe bẹ́ẹ̀ fi ìjọba sílẹ̀, níṣẹ́ làwọn ò rí ikọ̀ Boko Haram kankan lórílẹ̀-èdè Nàìjíríà. Ó láwọn ṣe èyí látàrí pé ìfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ti ń bẹ ní ọkàn àyà wọn, táwọn ò sì ní ojú kòkòrò pé a jẹ àmọ́ àbí àkó owó orílẹ̀-èdè Nàìjíríà a kò jẹ. Ó ní báyìí ni ọ̀rọ̀ ṣe rí o lórílẹ̀-èdè Nàìjíríà lénìí. Níṣẹ́ ni wọn ò lẹ́rìn àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Nígbà tí ó sì parí ọ̀rọ̀ ńkọ́, ó ní ká lè bá agbára wa kalẹ̀ nínú ìṣèjọba tí ó kù díẹ̀ káàtó yìí. Ìdí abájọ rèé o tá a fi ṣe bẹ́ẹ̀ ṣe àkójọpọ̀ ìtànpè ní coalition náà. Ó ní kì í ṣe ẹgbẹ́ òṣèlú PDP nìkan ló wà nínú coalition ọ̀hún, bí kì í ṣe pé ẹgbẹ́ òṣèlú APC, Labour Party àtàwọn ẹgbẹ́ òṣèlú míì làwọn jọ fẹ́ ṣiṣẹ́ papọ̀ láti sọra wọn ní ọ̀kan kán lè gbára wọn kalẹ̀ lọ́wọ́ ìṣèjọba èyí tó jẹ́ ti amúnisìn tó ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Fídíò rẹ̀ ńkọ́ ẹ jẹ́ mọ̀ wá fún wa báyìí. You remember when the Boko Haram started, it was actually in 2002 we were in office. The president sent for me, VP, what do we do about it? It started in Yobe actually. And I said, Mr. President, let's call the service chiefs and give them a deadline. If they can't put it down, then they should put down their uniforms and go away. We'll get some other people. And he called the service chiefs. I was there and gave them marching orders. Within a few weeks, they put down the insurgency in Yobe. It never came up again until we left office. So, gentlemen, I want you to understand that. And it is up to us. We are the leaders of your various communities. Yes, we are having a coalition. So all the major political parties are involved in this coalition. The APC, the PDP, the Labour, all of us are involved. So that is the only way to go to face such a very, very incompetent and inefficient government. So I want to assure you, my understanding and my support. Ẹ káàbọ̀ padà. Ìròyìn tẹ̀síwájú lọ báyìí. Ẹnu ibodè orílẹ̀-èdè Nàìjíríà ó ti ṣí sílẹ̀ jù fáwọn agbésùmọ̀mí, òun ló sì ń fa ìkọlù ojoojúmọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Àgbọ̀jọ̀ onímọ̀ ètò ààbò ilẹ̀ yìí òun ló ṣe àlàyé ọ̀rọ̀ lórí móhùnmáwòrán chánẹ́ẹ̀lì yìí. Kabiru Adamu tó jẹ́ CEO fún Beacon Security and Intelligence Limited lórílẹ̀‐èdè Nàìjíríà òní ó máa ṣe àlàyé ọ̀rọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa ètò ààbò orílẹ̀‐èdè Nàìjíríà èyí tí ó mẹ́ẹ̀ lójú móhùnmáwòrán chánẹ́ẹ̀lì lánàá òde yìí nígbà tí ó máa ṣe àlàyé ọ̀rọ̀ ó ní nǹkan àkọ́kọ́ tó jẹ́ nǹkan tó ń ṣe okùnfà ìkọlù ojoojúmọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní pé ẹnubodè orílẹ̀‐èdè yìí sí àwọn orílẹ̀‐èdè tó kù ó ti ṣí sílẹ̀ jù ní gbayawo tí kò sì sí ètò tó múnádóko láti dáàbò bo ẹnu ibodè orílẹ̀-èdè Nàìjíríà ní tó ń fi àyè sílẹ̀ fáwọn agbésùmọ̀mí láti máa wá láti orílẹ̀-èdè míì orílẹ̀-èdè Nàìjíríà máa ṣọṣẹ́ bó ti wù wọ́n àti bí wọ́n ṣe fẹ́. Nígbà tí ó tún tẹ̀síwájú ó ní
ní bákan náà ètò ìdájọ́ lórí àwọn ọ̀daràn lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ó mẹ́hẹ̀ gidigidi ó ní tí wọ́n bá mú ọ̀daràn níṣe ni wọ́n máa tún padà dọwọ́ bo ìdájọ́ rẹ̀ mọ́lẹ̀ ohun tó bá ṣe pé ètò ìdájọ́ tó péye ó ń bẹ lórí àwọn ènìyàn tó bá mú ni níṣe ló ní kúlùkù yóò ti ṣe ìwé agbẹjẹmọ́wọ́ nípa à ń ṣe ìkọlù sí àwọn ènìyàn bíi tiẹ̀ ní orílẹ̀-èdè yìí nígbà tí ó máa ṣe àpẹẹrẹ ó ní gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àjọ ECOWAS ètò ìtukọ̀ ilẹ̀ gbogbo adúláwọ̀ ó ní ní gbogbo ààyè tí ó jẹ́ ti orílẹ̀-èdè tí wọ́n ti ń da màálù kan da ẹran gbogbo àwọn orílẹ̀-èdè ọ̀hún ó ní wọ́n gbìyànjú láti ní ìmọ̀ ẹ̀rọ èyí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ṣe àyẹ̀wò àti ìmójútó ìrìn àjò wíwọlé àti jíjáde àwọn ènìyàn èyí tí kò fi àyè sílẹ̀ fáwọn oníṣẹ́ náà láti lè ṣe ìkọlù bí tí wù kó máa oníṣùgbọ́n tó orílẹ̀-èdè Nàìjíríà ó lè yà wọ́n lẹ́nu pẹ̀lú bó orílẹ̀-èdè Nàìjíríà ṣe jẹ́ èyí tó tóbi jù ní ilẹ̀ adúláwọ̀ ó láwọn ọmọ ní iṣẹ́ kankan tàbí ohun ètò ààbò tá a lè fi máa ṣe bẹ́ẹ̀ tọpinpin àwọn tí wọ́n da màálù da ẹran ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní gbogbo eléyìí ó ní ṣe okùnfà ìkọlù gbogbogbà àti ti ojoojúmọ́ ó ní bákan náà wọn láti kó àwọn iṣẹ́ tí kìí ṣe ti àwọn ọmọ ogun lẹ̀ yìí tá a ti kó lé wọn lọ́rùn nípa sísọ ẹnu ibodè orílẹ̀-èdè Nàìjíríà ó ní kìí ṣiṣẹ́ wọn láti máa sọ ẹnu ibodè orílẹ̀-èdè Nàìjíríà tó bá wá jẹ́ wípé ẹnu ibodè orílẹ̀-èdè Nàìjíríà ó ti láyan tó sì ti mẹ́hẹ̀ díẹ̀ àwọn táwọn wà ní ìgbọ́nu rẹ̀ ló yẹ ká máa ké sí ó ní ṣùgbọ́n tó orílẹ̀-èdè yìí lòún rírì gbogbo sẹ́bà yìí wọn láti kó lé àwọn ọmọ ogun ilẹ̀ yìí lọ́rùn ọ̀rọ̀ pọ̀ nínú àlàyé rẹ̀ ẹ jẹ́ mú fídíò tiẹ̀ náà wá báyìí. That there is a movement in that regard. But that brings to fore the challenge within our national security arrangement. Our borders are porous, and we are not doing enough to enhance border security. I hear a lot of political posturing. I hear, several conditionings that is wear by different persons. But the reality is that as at today, our borders are extremely porous. The second point is our criminal justice system that is failing to arrest and punish these persons, whoever they are. It's amazing, Jeffrey, that the transhumance element within ECOWAS allows movement of livestock. Almost all the countries are studied within the sub-region have mechanisms for recording and monitoring the movement of those transhumans, except Nigeria, the biggest country and the country with one of the highest challenges in insecurity. So my point is that enough of these excuses. We need to act to stop these things. I mean, there is enough knowledge regarding the reasons. If persons are coming in, there is a government department that has the responsibility to strengthen border security. We should wake up, and this is really a call to the National Assembly. ẹ tún káàbọ̀ padà lórí ọ̀rọ̀ ètò ààbò yìí náà láti wà báyìí o níṣẹ́ ni àwọn ajínigbé náà tó ti ṣe bẹ́ẹ̀ ṣe bẹ̀bẹ̀ pẹ̀lú bá ti dé ènìyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n gbé ránṣọ́ọ̀mù lọ sílẹ̀ tí wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ báyìí fún ìtúsílẹ̀ alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí ìròyìn náà gbèsè tí ń tẹ̀ wá lọ́wọ́ báyìí níṣe ni ọ̀rọ̀ míì ló tó ti gbẹ̀yìn yọ pẹ̀lú bí àwọn ènìyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí wọ́n ti dárúkọ arákùnrin Fáyọ̀dé Lókò àti Ìsìmírì tí wọ́n ṣe ní àlàyé pé wọ́n gbé ránsọ́ọ̀mù lọ sí ọ̀dọ̀ àwọn ajínigbé ìtànjí alága fẹ́gbẹ́ òṣèlú APC ní ìjọba ìbílẹ̀ Òsè ní ìpínlẹ̀ Ondo Nancy Adépóyìgí náà jí gbé ní ọjọ́ Ajé Monday níṣẹ́ náà ni àwọn ènìyàn náà wọ́n béèrè fún mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà 100 million naira ṣùgbọ́n tán àwọn mọ̀lẹ́bí alága náà wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ajínigbé ọ̀hún tá sì fi ẹnu kò sí mílíọ̀nù márùn-ún náírà pẹ̀lú oúnjẹ yanturu nínú èyí tí wọ́n ní kí àwọn ènìyàn náà kí wọ́n gbé wá ṣùgbọ́n níṣẹ́ náà ní àwọn méjì tí wọ́n yọ̀ǹda ara wọn láti lọ gbé owó náà fún àwọn ajínigbé ọ̀hún òun làwọn náà tún ṣe bẹ́ẹ̀ bá tí wọ́n pàdé lọ́dọ̀ àwọn ajínigbé o pẹ̀lú bó ṣe ní àwọn ajínigbé náà wọ́n di àwọn méjèèjì náà mọ́lẹ̀ tó sì tún béèrè fún mílíọ̀nù lọ́nà 30 náírà 30 million naira kí wọ́n tó lè tú àwọn ènìyàn náà kí wọ́n tó lè tú wọn sílẹ̀ ẹni tó jẹ́ alukoro níléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Olúṣọlá Àyànládé ó mọ̀ sí àlàyé ọ̀rọ̀ ó sọ nímọ̀ wípé àwọn gbọ́ sí ti alága ẹgbẹ́ òṣèlú APC èyí tán jí gbé ní ọjọ́ Ajé Monday láti ìgbà náà làwọn sì ti ń ṣiṣẹ́ ní takuntakun táwọn sì ti kó àwọn agbófinró sínú igbó láti ṣe àwárí àwọn ènìyàn náà ó ní ṣùgbọ́n àwọn ò ní ìròyìn kankan lọ́wọ́ nípa àwọn mọ̀lẹ́bí tí wọ́n fẹnu kò sórí mílíọ̀nù 5 náírà gẹ́gẹ́ bí ránsọ́ọ̀mù àti àwọn ènìyàn tí wọ́n padà jí gbé báyìí ó ní ṣùgbọ́n táwọn mọ̀
wọ́n ní pé àwọn ènìyàn àwọn ọlọ́pàá wọ́n ti wà nínú igbó láti dóòlà àwọn ènìyàn náà ṣáájú kí wọ́n tó padà lọ gbé ránsọ̀mù fún wọn. wàyí o níṣe ni ariwo tiẹ̀ ti wá ta báyìí ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ondo ní pàtàkì jùlọ àwọn abúlé kéréje tí ó wà níbẹ̀ pẹ̀lú bẹ́sẹ̀ ní kò sí ètò ààbò fún àwọn ọmọ ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sì ń ṣe ìkọlù sí àwọn ènìyàn ní gbogbo ìgbà. títí alága ìjọba ìbílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC yìí ó tún ṣe bẹ́ẹ̀ tó ṣe wọ́n ní kàkín pẹ̀lú bá tó ṣe gbé ènìyàn méjì míì sílẹ̀ ní ẹ̀yìn tí wọ́n tún rí dáńsọ̀mù gbà tán tán fún wọn béèrè fún mílíọ̀nù lọ́nà 30 náírà báyìí. àwọn agbébọn náà ṣe bẹ́ẹ̀ yìnbọn pa agbẹjọ́rò kan àti arákùnrin mìíràn ní ìpínlẹ̀ Anambra lẹ́yìn tán kúrò ní ilé ẹjọ́ tán. agbègbè tọ́pẹ̀ ní Egbebelu Nanka ìjọba ìbílẹ̀ àríwá Orumba ní ìṣẹ̀lẹ̀ láabi yìí òun ló ti ṣẹlẹ̀ lánàá tí ń ṣe ọjọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí nínú àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Anambra Tochukwu Nkega tó ṣe fáwọn oníròyìn ó mà sọdúnmọ̀ wípé gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe ń tẹ àwọn náà lọ́wọ́ níṣe ni arákùnrin tí wọ́n ti mọ ìdánimọ̀ rẹ̀ lásìkò tá a fi kórè ń jọ ṣùgbọ́n tán ni ó jẹ́ agbẹjọ́rò ó darí bọ̀ láti ilé ẹjọ́ lẹ́yìn tó lọ ṣe bẹ́ẹ̀ gbẹjọ́rò fún ẹnìkan tí wọ́n fi sí àtìmọ́lé nínú ètò sì ti bẹ̀bẹ̀ fún kan fi bẹ́ẹ̀lì arákùnrin ọ̀hún sílẹ̀ ó ní lẹ́yìn tí ó kúrò ní ilé ẹjọ́ tá ń lọ ó ní àwọn ènìyàn náà ni wọ́n gbé ọ̀kadà tá sì dá wọn dúró ní ojú ọ̀nà níbi tí wọ́n ti yìnbọn lu agbẹjọ́rò ọ̀hún àti arákùnrin tó wà pẹ̀lú rẹ̀ lásìkò náà arákùnrin tí ń bẹ pẹ̀lú rẹ̀ yìí ó ní wọn ò tí ì mọ ìdánimọ̀ tiẹ̀ yìí lásìkò tá a fi ń kó ìròyìn jọ ṣùgbọ́n níṣe náà ṣe ní àlàyé pé agbẹjọ́rò ọ̀hún ó gbé èkúrú jẹ lọ́wọ́ ẹbọra láì bẹ̀sùn bẹ̀gbà wọ́n ṣe yìnbọn lù tán ṣùgbọ́n arákùnrin kejì ọ̀nà gbé lọ sí ilé ìwòsàn níbi tí ó sì ti ń jí padà sílé ayé báyìí níbi táwọn ọlọ́pàá láti ṣe ní àlàyé pé ó ti ṣe ìrànlọ́wọ́ fún àwọn láti mọ bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bó ti ṣe ṣẹlẹ̀ gan táwọn ó sì ti ọ̀rọ̀ ẹnu rẹ̀ gbé ìgbésẹ̀ láti mọ irú àwọn ènìyàn tán wu ìwọ̀ ọ̀hún tán ṣe kú pa agbẹjọ́rò bẹ́ẹ̀ ni wọ́n ní ọkọ̀ tí agbẹjọ́rò ọ̀hún gùn òun náà lẹ́ ń wò lójú mọ́wòrán yìí tí ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣekú pa á. àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti tẹ àwọn márùn-ún tí wọ́n ṣe bẹ́ẹ̀ ta ọmọ ọ̀sẹ̀ méjì ní mílíọ̀nù 3 náírà ní ìpínlẹ̀ Èkó náà. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin Onoma ṣe àlàyé pé ìṣẹ̀lẹ̀ láabi náà ló ṣẹlẹ̀ ní Àjà ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bó ṣe ṣe ní àlàyé wípé ọmọ ọdún 16 kan etí orúkọ rẹ̀ jẹ́ Happiness òní olóyún tí wọ́n sì ṣe àlàyé bí oyún náà ṣe jẹ́ gan ṣùgbọ́n látàrí pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọn ò ní agbára àti owó láti ṣe ìtọ́jú ọmọ náà òní wọ́n ṣe bẹ́ẹ̀ yọ̀ǹda rẹ̀ toyúntoyún wípé kí ó lọ rè bá arábìnrin tó ń pe orúkọ tẹ̀ ní Lóyè Òsì láti máa ṣe ìtọ́jú rẹ̀ títí tí yóò fi bímọ ṣùgbọ́n sí ìyàlẹ́nu lẹ́yìn tí wọ́n ní ọmọdébìnrin ọ̀hún ọmọ ọdún 16 ó ṣe bẹ́ẹ̀ bímọ náà tán ó ní Lóyè Òsì yìí ló gbìmọ̀ràn pẹ̀lú àwọn ènìyàn míì níbi tá a ti rí Akíntàn Adédayọ̀ Jimoh Bashiru Elizabeth Bishop àti Bukola Ọládàpọ̀ wọ́n jọ di pàǹpá wọ́n sì tan arábìnrin ọmọ ọdún 16 náà wọ́n tàn tó ń ti ọmọ rẹ̀ lọ́wọ́ lọ sí inú ilé àkọ́kù kan níbi tán ni wọ́n ti ta ọmọ ọ̀hún fún ènìyàn kan tí wọ́n fi orúkọ tiẹ̀ léde báyìí tí wọ́n ta ọmọ náà ní mílíọ̀nù 3 náírà lẹ́yìn tí ìròyìn náà dé ti ìgbọ́ àwọn agbófinró òní wọ́n gbìyànjú láti ṣe àwárí àwọn ènìyàn ọ̀hún bẹ́ẹ̀ wọ́n ti rí ọmọ ọ̀hún gbà láyọ̀ àti àlàáfíà níbi tó sì ti ní ó ń bẹ ní ilé ìwòsàn tí ó ń tọ́jú rẹ̀ lọ́wọ́ tí wọ́n sì ní yóò dá padà sọ́dọ̀ mọ̀lẹ́bí rẹ̀ pàtàkì jùlọ ìyá tó bí lọ́mọ gangan ṣùgbọ́n o níṣẹ́ náà ni àwọn ènìyàn náà wọ́n kọjú sílé ẹjọ́ lórí ẹ̀sùn méjì ìjínigbé àti títa ọmọ ní ìpínlẹ̀ Èkó. ìpínlẹ̀ Èkó náà ni mo sì wà báyìí níṣẹ́ ni iná ńlá kan ló ṣe bẹ́ẹ̀ tó sọ ní ilé ìwòsàn àpapọ̀ Ìfàkọ̀jayé ní ìpínlẹ̀ Èkó náà. iná burúkú náà tó sọ ní nǹkan bíi aago 3 ọ̀sán lánàá òde yìí ó ní wọ́n ṣe ní àlàyé pé ó ti ṣe bẹ́ẹ̀ jọ apá kan ní ilé ìwòsàn àpapọ̀ ti Ìfàkọ̀jayé tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó fídíò rẹ̀ bẹ́ẹ̀ bí ẹ̀jẹ̀ mú wá fún wa.
ó dáa ẹ káàbọ̀ padà ní èyí tá a fi máa ṣẹnu wa ní dédé sí bí òun náà la pè ní àkórí ọ̀rọ̀ fún ti ìròyìn tàsìkò yìí. Bẹ́ẹ̀ bá sọ wípé ẹ̀ ní gbọ́ àwa náà ò ní gbà láwọn orin tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tán kọ wò ní ṣe náà ti ṣekú pa méjì nínú àwọn báńdíìtì ní ìpínlẹ̀ Plateau lẹ́yìn tí wọ́n gbìyànjú láti ṣe ìkọlù sáwọn ènìyàn náà tán ní ìpínlẹ̀ ọ̀hún. Ikọ̀ ọmọ ogun Operation Safe Haven ní ìpínlẹ̀ Plateau ni wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ ṣẹ́gun àwọn ọ̀daràn méjì tán domi àlàáfíà ìpínlẹ̀ Plateau láàmú ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ gẹ́gẹ́ bá ti sọ nígbà pé ní nǹkan bí dédé aago 10 alẹ́ ní agbègbè tó pè ní Memaledu Kimbi District ìjọba ìbílẹ̀ Wase ní ìpínlẹ̀ Plateau. Ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lẹ́yìn tó gbọ́ ìròyìn pé àwọn oníṣẹ́ láabi agbébọn ọ̀hún wọ́n ti ń gbìyànjú láti ti ṣe ìkọlù sí agbègbè ọ̀hún. Níṣe ni àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní wọn ò sùn tí wọn ò sì wo náà bá yabo inú ibi táwọn èèyàn náà wà ní inú igbó wọn. Wọ́n ṣekú pa méjì lára àwọn oníṣẹ́ láabi báńdíìtì náà, bẹ́ẹ̀ náà gba ìbọn AK-47 kalẹ̀ ní ọwọ́ wọn. Dídùn kó pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ ògì mọ́dẹ̀mọ́gẹ̀ filosa ní kọjá ìpín ìpéjú ìròyìn ní ojú báyìí lọ fún ti àsìkò yìí. Ó ní ẹṣẹ́ ọlọ́bẹ̀ ṣẹ́ ẹ̀yin tí ẹ bá mi jẹ́ ẹ̀kú àìbínú títí di ìgbà tí tún padà máa fún wa ní ìròyìn ní lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí. Ó kọ́ mi ò sì wá ní yípadà o. Àyànfẹ́ Elédùmarè náà ni. Ó dàbọ̀.